Ẹ jọ̀ọ́ o, bó la ṣe ń kí àwọn àgbàlagbà lóde ìsìn nígbà tí àwọn ń dàgbà bá sọ ẹ káàárọ̀ mà ẹsẹ̀ méjèèjì yẹn máa lọ lẹ́ni tó bá jọkùnrin báyìí wàá lágbájá ńlẹ̀ lẹ́ni wàá dọ̀bálẹ̀ tán ni ṣùgbọ́n nísìn táwọn yẹn máa ẹ káàárọ̀ mímọ́ ni ẹ lè má tiẹ̀ gbọ́ nǹkan tó ń sọ gan torí ojú ń ká wọn gidi gan ni ìwà àgbàlagbà gan tó bá tún kí wọn ìyẹn tó bá tún dẹ lóhùn wọ́n fẹ́ lè fà mí pé wá ń bí ṣó ò lè kí mi ni ó tún kí mi mo tún kí ẹ ó tún lè dáhùn tó bá yàn sọ pé ẹ filẹ̀ ọmọdé ni ẹ filẹ̀ báwọn bí ẹ ṣe ń tọ́ nìyẹn ẹ má jẹ́ àfi wọ́n lẹ̀ o ẹ má fi wá lẹ̀ o ẹ jọ̀ọ́ bóyá àdúgbò tèmi dẹ̀ nìkan ló ti ń ṣẹlẹ̀ báyìí ládùúgbò yín kí ló ń ṣẹlẹ̀ gangan bó làwọn ọmọdé ṣe ń kí àgbàlagbà báwo làgbàlagbà ṣe ń kí ọmọdé bó la ṣe jọ ń kíra wa àbí gbogbo wa kàn go as it is ní vibes on vibes tó bá kí ẹ̀ yóò kí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun ló mọ ẹ̀dá sí láà